Ojútólé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ o Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá Ojútólé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń Ojútólé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù Ojútólé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n Ojútólé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kúlẹ̀ là ń kára lé ẹ̀ka bọ̀là kéré ẹ̀nì bá rẹ́ni tọ́jọ́ mẹ́ta ní ẹ̀kújọ́ mẹ́ta wọ́n yẹn lọ́dún fẹ́ wá máa kújọ́ mẹ́ta ṣe dáadáa òun ni àbá yín ọ̀dẹ̀ òdùn bí aníkà kéré kí àwọn Yorùbá bínibí ni o lórí ètò lè ní àwọn tí a máa sọ tí a máa gbé ẹ̀wẹ́ tí mo rí pé Odúlétò yìí tí kì í ṣàìmọ̀ fún olóko ètò yìí gbogbo àwọn ènìyàn ló ń kọ́ ọgbọ́n lọ́kọ́ ìmọ̀ pẹ̀lú òye lórí ètò wa Eyoke wà ń kalẹ̀ àti bàbá àlùbáríkà Wẹ̀bìdànù ní ìlú Ìgbódù ní Ìkòròdú ọ̀gá Ẹ̀lùkùmẹ̀dẹ́ bàbá o àlùbáríkà ló ké sí bàbá o àdúrà wo gbà àmín ọdún yìí Ọlọ́run jù sojú ẹ̀mí a wà sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé a ní sí lálẹ́kì àmọ́ ẹ̀yin náà wà lórí oyè pẹ́ o ẹ̀fọ́ ọmọ kékeré joyè yóò jẹ fàgbà lórí. aláwọ̀ àmín. ẹni sanwó àdúrà. wọ́n ní díẹ̀ tó ní ipò nìkan bàbá ẹ̀ ní agboolé fújì màlá fẹ́ yà sí ẹ̀ tó mọ̀ pé tó yàbá òkúta wá yà sílẹ̀ ní agboolé fújì lórí rògbòdìyàn tó ń lọ tí ẹnì kan á ní ẹ̀hún lòún ní fújì àwọn kan lóhun kan ló ní fújì wọ́n ní wọ́n kì í gbà jíwéré wọ́n fi Barrister sí nọ́mbà 18 wọ́n fi Kollington sí nọ́mbà 20 àwọn kan láwọn dá gòkè àwọn kan lánàá bí wọ́n ṣàti ẹ̀gọ́ ń gbé gbogbo ẹ̀ ń lọ gbàgbó kí ló dé gan-an àwọn gbogbo ẹ̀kọ́ tí ẹ̀ ń lọ lágboolé fújì mo dẹ̀ mọ̀ wípé èmi mọ̀ àtàwọn kọ̀ọ̀kan tó ń jẹ́ olólùfẹ́ yín wọ́n mọ̀ wípé àwọn onífújì yìí ọ̀pọ̀ nínú wọn jẹ́ ọmọ yín ọ̀pọ̀ nínú wọn jẹ́ ọ̀rẹ́ yín ọ̀pọ̀ nínú wọn jẹ́ ẹbí yín tó túmọ̀ sí wípé nǹkan tó ń ṣe wọ́n ẹ mọ̀ sí gẹ́gẹ́ bí bàbá bí ọ̀rẹ́ bí ẹbí ibo ní kán gbé ọ̀rọ̀ yìí ká gangan. ọ̀sẹ̀ yèyí oge òní kí ni ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. sórí ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wòlíì ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ aláàfáà ó rí i pé níjọ́ oníhìn tó ní ọmọ olórin kan olùpásítọ̀ tá a fa àgàwé láwà ní tí ń sọ pé mo ní òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n bá bá a jà kò burú àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ mo ní Báíbù sọ pé kí wọ́n ṣọ́ra sí kí wọ́n má ṣe jíṣẹ́ lọ́dọ̀ àwọn kèfèrí òní mo sá sọ̀rọ̀ yẹn ń jọ́nà ọ̀rọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo tó ń gbóná lọ́kàn àwọn èèyàn ọ̀rọ̀ ọjọ́ náà ó wálẹ̀ lára wọn ṣe rí tí agboolé fújì ò ṣagboolé fújì yìí wọn èèjà wọn padà jà. wọn ò tún ti jà rárá. ọba ní kínìdí. wọn ò tún ti jà rárá. ọba ní kínìdí. kínìdí. nǹkan tó yẹ kéèyàn mẹ́wàá kéèyàn 20 kọ́ máa jẹ tó bá ń bọ́ sọ́wọ́ ẹnìkan tí ń dá a jẹ ara ó tà wọn yòókù sọgẹ́tì ọ̀rọ̀ mi àwọn ṣe ẹ̀dá wọn ní sùúrù ẹni tí màmá mi fi sọ ń jọ́ sí pé wọn ò rò bí iṣẹ́ àfáà yìí o bọ́lá ní ọ̀nà mi ni o kí wọ́n á máa lòde wọ́n máa jà sẹ́bà wọ́n máa jà sówó irọ́ mọ́ bá wọn ṣe o ni mo fi sọ pé láti jọ mo bá lọ bí ìkómọ òkúta bá pa ń bẹ́ màá kó fọ́lọ́mọ
bá lòde pé kíní mi ní mú kọ́bọ̀ kú ń bẹ máa fún ọ lówó Ọlọ́run sì ń ṣe tèmi fún mi kò ṣe pé mi náà ní ṣùgbọ́n mo láyọ̀ ọkàn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n lẹ́tà ọ̀rọ̀ nígbà tí Alhaji Síkírù Àyìndé ò sí mọ́ Ọlọ́run wọn fọ̀run kẹ́ bàbá kú ni Alhaji General Kollington Àyìnlá sì wà kọ́lọ́run sì lọ́ra ẹ̀mí ẹ̀ wọ́n yẹ kí wọ́n gbà fágbà sẹ́mọ̀ tẹ́ bá gbọ́rọ̀ wá sọ́dọ̀ mi ò kì í sọ̀rọ̀ àbòsí èmi ò ń hùwà àbòsí èmi ò dẹ̀ fẹ́ nǹkan ẹ̀tàn èmi ò dẹ̀ gbè lẹ́yìn ẹnì kankan ìgbà tí Ọlọ́run máa dá èèyàn lè bímọ èèyàn ọbẹ̀ lọ́n pé kọ́lọ́run bá òun kọjá kọ́mọ òun ju òun lọ ni èèyàn lè lọ́mọ ṣẹ́ èèyàn kọ ókè ń bò díjọ́ kan ọ̀gá mi ní bàbá mi gan sọ pé mo mọ̀ sábì wó ju àwọn lọ sọmọ àdúrà náà sì ni kì í ṣe pé wọ́n fi bínú mi mo wá ní kí ni mi lè mọ̀ wájú yín inú dẹ́fẹ̀ hàn mí yẹn pé òye ọmọdé náà mo fi ń gbé kò sá sọ bẹ́ẹ̀ wọ́n wò bẹ́ẹ̀ èyí oge èmi ò sọ tí jòdòdò ọ̀rọ̀ tí èyí tó ń pè ń Pasuma tó ń pè ń Saheed Òṣùpá tó ń pè kíní gbogbo wọn náà ẹni tí kálukú ọ̀jẹ̀ wọn ń wá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ láì táyìndé fi lẹ́hùn ipò yẹn kí wọ́n máa tọ́ lọ. Àyìndé wọnú ẹ̀. Alhaji Barrister. Èwo tó láyìndé. Àyìndé Wàsíù náà wà. Sọ́rí ti Wàsíù Àyìndé yẹn Ọlọ́run èmi á sọ fún Alhaji Wàsíù Àyìndé yẹn gọ́gọ́gọ́ èmi á sọ fún tó bá gbọ́ ara pọ̀nlé tí ò bá gbọ́ á kábùkù tó bá gbọ́ Ọlọ́run ti fi sípò àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ti fi sípò pé ó wáyé Ọlọ́run ti fún un láyé gbogbo tọ́lọ́kànjú àbá ní wọ́n máa ní kò kí ń ṣe tiẹ̀ o tiẹ̀ sì ní ṣùgbọ́n kò ní tó o ní téèyàn bá lóun fẹ́ kọ́lé tó ti kọ́lé èèyàn fẹ́ lókìkí ó ti lókìkí Ọlọ́run ti fún un láṣẹ pé kó bájọba sọ̀rọ̀ kó wọ́n dá wọn lóhùn tó fẹ́ lọ ṣe kàmpé kó sọ pé òun náà ó lọ òun ní wọ́n fẹ́ ṣe kínní kó lóun ní wọ́n fẹ́ ṣe kó pé àwọn ọmọ yẹn mọ́ra gbogbo wọn bọ́n ṣe mo orin kọ ohun tí wọ́n bá fẹ́ ṣe nǹkan l'Aso Rock kó náà jókòó kó wòran kọjá pọ́n kọrin tí wọ́n bá kọrin tán tó náà kọrin tó bá yọ ń bẹ̀ kọ́ ha fún kálukú èèyàn ò lè máa rí i pé nǹkan èèyàn mẹ́wàá ẹnìkan ṣoṣo ní ń dá jẹ kí wọ́n má sọ̀rọ̀ Bíbélì láti wèrè èèyàn ní kú ọ̀rọ̀ jọ tí ò mẹ́ni tí ó lò ó kálukú Ọlọ́run jẹ́mi wó gùn tẹ́mi bá gùngùn ká lé 100 tá a bá lé 100 iṣẹ́ tá a bá ṣe Ọlọ́run ò lè jó parẹ́ torí wọ́n mọ ìwà èèyàn ní ìparẹ́ owó tán ẹni tó lówó tí ò ní mọ́ àpadà sí ibú ọba ẹni tó kọ́lé tí ò kọ́lé mọ́ àpadà sí ibú ọba ẹni tó rọkọ̀ tí ò rọkọ̀ mọ́ àpadà sí ibú ọba ẹni tó bá lẹ́sẹ̀ tí ò bá lẹ́sẹ̀ mọ́ làpadà sí ibú bá ẹni tó bá níwàárí tí ò bá hùwàárí mọ́ làpadà sí ibú dé bá sọ́ngbọ́n yèyí oge kó pè wọ́n jókòó kó fọ́kálukú wọn jẹ́ wọ́n gbàgbà fágbà wọ́n fi irú ilé Alhaji Kollington Àyìnlá wọ́n fi ṣe mítìnì lọ́dọọdún wọ́n lọ bẹ̀ wọ́n lọ jókòó èmi gan ṣe ìgbéra àlọ́rọ̀ Alhaji Kollington Àyìnlá mo fi sọ́kàn sẹ́mi pé ńgbà mo sọ pé màá lọ Mọ́kà màá lọ bẹ̀ lọ fún Nàìjíríà mo ṣe àbí mi ṣe
ọ̀rọ̀ yìí torí tí ó jẹ́ kémi ó ṣe ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn olólùfẹ́ mi ni wọn. Mi ò dẹ̀ mú kan lọ́tà, ẹ̀wùrújó ni tí ń ṣe kò mọ́ mo ní torí tí ajá àrùkàgà wá ti pè ní pelére bẹ́ẹ̀ náà mo rí tọ́ndà wá ló náwó ló kó àwọn ọ̀rẹ́ wá bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ ni mélòó mo fẹ́ sọ tó ń wá bẹ́ẹ̀ tó ń wá náwó tó ń wá ṣe tó ń jókòó dalẹ́ tẹ bá dẹ̀ fẹ́ ṣe náà bẹ́ẹ̀ náà wọ́n á ṣe fi yẹn yẹ́ mi sí wọ́n fún kálukú wọn jẹ níbi ọba ti yẹ kí kálukú ọjẹ wọ́n fún jẹ ọlọ́ọ̀ni kúkú fún yàn jẹ o ti láṣẹ nu tó bá ṣe kọ́mọ́ ọlọ́run ṣe ni kó láṣẹ lọ́dọ̀ àwọn ìjọba kó fún wọn jẹ àìfún wọn jẹ ara ní ń ta àwọn ọmọ yẹn kò sí nǹkan kan ìjà owó ni ìjà ìfẹ́ ni mi ò rí jà síbi ìjà yẹn nínú ni mo wí. ìjà ìfẹ́ ìjà owó ni orogún òwò ni tí kálukú ọ̀jẹ̀ wọn wá tí wọ́n rí pé nìkan rí jẹ nìkan ò rí jẹ ó dẹ̀ lágbára ń bẹ̀ ọlọ́run lẹ̀ ló gbé ẹbẹ̀ nìyẹn bàbá wa Kollington o tó yọ rèé o wọ́n náà wà pílẹ̀ ń bí o ṣẹ́ àní Kollington kò ké o kò kọrin fún Tinubu ni Yorùbá ẹ̀rọnú Yorùbá ẹ̀ṣẹ̀ kínní gbogbo ẹ̀ ló náà kọ èló wọn fún Saheed Òṣùpá sá ló náà kọrin ní òun náà kọ tiẹ̀ èló wọn fún Pasuma náà sá ní òkọrin ní èló wọn fún ààrẹ wọn kíní kan àkànní sá ní òkọrin ní èló wọn fún èyí kíní gbogbo wọn kọrin kálukú lólólùfẹ́ tiẹ̀ sẹ́múrí tọ́ndà ní òkọrin ni ṣe èló wọn fún ìwọ nìkan sá èmi bẹ́ẹ̀ kó jọ kó ju okùn bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀mí àpè Alhaji Kollington Ayinla bàdàrà yìí máa yọjú sí kó pé gbogbo wọn máa jà torí tèmi fi dá sí èmi kì í dá sí ọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn torí ọ̀rọ̀ mi yàtọ̀ sí gbogbo orú nǹkan yẹn ṣùgbọ́n mùsùlùmí ló pọ̀ nù wọn olólùfẹ́ mi sì ni wọ́n àwọn náà dẹ̀ fẹ́ràn mi ní kọ̀ọ̀kan wọn gbogbo wọn tó wá dórí ọ̀gá wọn Túndé Bàlíngà ló mú mi mọ Alhaji Àyìndé ọmọ ẹ̀pẹ́ kọ́ba yìí ti ń lu jáàsì fún gbogbo wọn ti kú ní sọ lọ́wọ́ fọ́ọ̀rùn kẹwọn Alhaji Kollington ti ń bẹ níṣẹ́ tó tèmi náà ni olólùfẹ́ mi náà ni tó ṣe ó sì ẹ̀kan gbà pé àgbà ni wọ́n mọ̀wọ̀ fọwọ́ kan má dẹ̀ ya orin yẹn kúrò kan Bámbí ìkan àgbà ìkan ọ̀gá rádaràda yẹn kó wọ́n fi lẹ̀ orúkọ tó bá wúyàn lèèyàn sọ orin tẹ́gẹ́tì ọ̀rọ̀ mi jùjú tí wọ́n ń sọ jùjú ni jùjú ń jẹ́ fújì tí wọ́n ń sọ fújì náà fújì ń jẹ́ kẹ́ni sẹ́ńwẹ́lẹ́ tàwọn ìyá aládùúkẹ́ ń lọ ní ọ̀kan náà ni ti àwọn Jáìbádé orin náà ni ohun tó bá wá wúyàn lèèyàn lè pe orin ẹ̀ kí ni oní mo wí. tó bá wúyàn lèèyàn lè pe orin. Ọlọ́run wọ̀ láàárọ̀ Ọlọ́run wọ̀ láọ̀sán eégún òtòlò wọn jà wọn fi tó kò yẹ kí ọmọdé kọ́ máa ra gbàfín àgbà náà ọmọ ìyájú ságbàlagbà àgbàlagbà náà ọmọ ìyájú sọmọdé fọmọ èké jẹ òun fọmọ lákàrà òun káràn sùn òun fọmọ lẹ́kọ̀ọ́ òun káràn sùn bọ́ bá yá ọmọ sọ pé fẹ́kọ̀ rẹ lẹ́kọ̀ọ́ jẹ́ kọ́ lóun fún mi ní tí ó fún mi àbí bẹ́ẹ̀ kọ́ ni torí náà kọ́mọ káràn sùn àwọn ọmọ yẹn o kọjá pọ́n ṣe ní wọ́n fẹ́ ṣe kó ní ó dẹ̀ ṣe dáadáa o níjọ́ mẹ́jọ yìí yóò bí o. ọ̀rọ̀ ńlá òun náà ni ẹ ti gbọ́ látẹ̀lé bàbá àlùbáríkà yìí ìyẹn Fágbolé fújì wọ́n ti sọ tó níwá wọ́n sọ tẹ́lẹ́yìn wọ́n sọ ti kékeré wọ́n sọ tàgbà ẹ̀jẹ̀ àyàlù torí alábọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí bó bá dénú ẹ̀ odò dìdì kan sí bàbá àlùbáríkà nílùú Ìgbòdù wíkíbi tẹ́ bá sí ń gba ẹ̀mí ṣọ̀pẹ́dẹ́ kò dìgbà yìí wọ́n tún lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ìwé ọ̀dàbọ̀.